ẹ̀yin fans Yetunde Barnabas, ẹ̀yin fans Funky TV, ẹ̀yin fans wa ní gbogbo àgbáláyé, ẹ̀yin tẹ́ ti wo àkúdà tí Yetunde Barnabas tó jáde látọwọ́ Yetunde Barnabas. Ó ti ṣe tipẹ́ o, not now, ó ti ṣe tipẹ́. Ẹ̀yin tẹ́ ti wo àbí ẹ̀yin tí ẹ ti wo, ẹ jọ̀ọ́ àkúdà fẹ́ jáde ní ọjọ́ Friday. Àkúdà part 2 ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ o. Ó ń jáde ní ọjọ́ Friday báyìí. Ẹ̀yin tẹ́ ti wo 1, tẹ́ ẹ retí 2 ti fẹ́ jáde báyìí. Ẹ̀yin tí ẹ wá ti wo 1, ẹ jọ̀ọ́ ẹ fẹ́ sáré kẹ́ lọ bá wo 1 kẹ́ ẹ lè wo 2 kẹ́ ẹ lè rí ọgbọ́n 2 àbí 3 kan bẹ̀. Mi lè ròyìn tán. Tẹ́ bá lọ wo àkúdà, ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tí Yetunde Barnabas bá ṣe. Authentic ni. Mo sọ fún yín, ẹ jọ̀ọ́ lọ bá wa sáré wò tó bá máa di ọjọ́ Friday ní 2 ẹ̀ ń jáde báyìí. Bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ bá fẹ́ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ẹ̀yin náà dẹ̀ mọ̀ gbogbo nǹkan tèmi bá ti ń sọ nípa eré kan àbí eré orí ìtàgé kan ni o àbí fíìmù kan ni ẹ máa bá ń bẹ̀ ni. Mo fẹ́ fi àsìkò yìí polówó fíìmù kan fún yín tí orúkọ ẹ̀ ń jẹ́ Gbójúgbóyà. Ó ń jáde ní on the 14 nínú oṣù yìí. Gbọ́ngbọ́n kan sí mi lè ròyìn ẹ̀ tán. Ẹ jọ̀ọ́ lọ bá wa wò ó ń jáde on the 14. Ẹ̀yin tèmi, ẹ̀yin ti Funky TV bí bá ṣe pè yín ẹ máa ń jẹ́ mi. Love you.